الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ويهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. ìtẹ̀síwájú tírà مدارج السالكين ti الإمام ابن قيم الجوزية رحمه الله ọ̀rọ̀ lórí al-ishfaq ìkáàánú ìgbẹ̀nára síwá tá ń sọ pé al-imam abu ismail al-harawi al-ansari rahimahullah nínú manazilu sa'irin wọ́n sọ pé al-ishfaq ọ̀nà mẹ́ta ni daraja rẹ̀. Daraja alákọ̀ọ́kọ́ ọ̀nà ni ishfaqun ala nafsi, kí ẹrú mùsùlùmí kó máa káàánú ẹ̀mí ara rẹ̀, ó jẹ́ kí ẹ̀mí òun kó máa ṣe tọ́lọ́hun, kó máa tẹ̀lé súnà nàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Ó gbìyànjú ó jẹ́ kí ẹ̀mí òun kó yàgò fún ìyapa Ọlọ́run àti ìyapa òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Àwa ní ẹlẹ́ẹ̀kejì nínú tí a gbọ́dọ̀ káàánú ọ̀nà ni ishfaqun ala al-ilm, èèyàn máa káàánú ìmọ̀, an yasira ila ad-daya', ìmọ̀ tí èèyàn máa kí a kù dé kó mọ́ lọ bá nígbà tí èèyàn bá fi ṣiṣẹ́. Al-imam ibn Qayyim rahimahullah wọ́n fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí. Wọ́n ní ay yakhafu ala amalihi an yakuna min al-amali allati qala Allahu fiha, pé kẹ́rù máa bẹ̀rù nípa àwọn iṣẹ́ rẹ̀, pé kí àwọn iṣẹ́ tó ń ṣe kó máa lọ jẹ́ kan nínú àwọn iṣẹ́ tó lówó ẹ̀dẹ́dà sọ ọ̀rọ̀ tá a fẹ́ kà jáde láti inú al-Qur'an nínú Suratul Furqan ayah 23 tó sọ nípa rẹ̀. Olúwa ni wa qadimna ila ma amilu min amali faja'alnahu haba'an manthura. Olúwa ní àwòṣe wọn, iṣẹ́ tó rò pé àwọn ti ṣe síwájú tó rò pé ó dáa, Olúwa ní àwò faja'alnahu haba'an manthura, a sì sọ di ìyẹ̀fun tá a kú dànù. Àwọn iṣẹ́ kan wà Olúwa ẹ̀dá jalla subhana yóò kú dànù ní lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. Kí ló dé? Al-imam ibn Qayyim rahimahullah wọ́n ní wa hiya al-a'malu allati kanat li ghayri Allah. Àwọn iṣẹ́ tó lórí ẹ̀dá máa kú dànù al-qiyama náà làwọn iṣẹ́ tá a bá ṣe fẹ́lòmí lẹ́yìn Allah. Tó bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀sìn, fẹ́ kírun, ẹ fẹ́ gbààwẹ̀, ẹ fẹ́ ṣe sàdákà, ẹ fẹ́ ṣe dáadáa kan tí èèyàn máa fi ń gbẹ̀san lọ́dọ̀ lórí ẹ̀dá jalla subhana, Allah nìkan ṣe fún, ẹ má ṣe fẹ́lòmí lẹ́yìn Allah. Tó tá a wá ṣiṣẹ́ fẹ́lòmí lẹ́yìn Allah, wọ́n kú iṣẹ́ yẹn dànù ni. Ìyẹn yálà kọ̀ọ̀kan wọ́n ní wa ala ghayri amrihi, àbí iṣẹ́ tá a ṣe tí ò ṣe déédéé àṣẹ Ọlọ́run bá jalla subhana wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam, àbí tí ò ṣe déédéé sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tàwa bẹ́ ṣiṣẹ́ a ṣe torí Ọlọ́run, a ṣe rí bó wà níbàámu sí kí Ọlọ́run ọba tó ga jùlọ ló làkalẹ̀ inú tírà rẹ̀ al-Qur'an àbí sunna Ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. So lára àwọn iṣẹ́ tí wọ́n kú dànù nìyẹn lọ́jọ́ gbìdà al-qiyama abiluwawa ló ẹ̀dẹ́dà mọ́jẹ̀ kan kú iṣẹ́ tàwa dànù. Wọn wa yakhafu aidan an yadi'a amaluhu fil mustaqbal. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọmọnìyàn gbọ́dọ̀ máa bẹ̀rù, ọmọnìyàn mùsùlùmí òdodo tó ń kírun tó ń gbààwẹ̀ tó gbọ́ Ọlọ́run bá gbọ́ Ọlọ́run kan ṣoṣo, tó gbọ́dọ̀ máa bẹ̀rù kí iṣẹ́ òun kó má lọ dànù, kó má lọ bàjẹ́, kó má lọ waste lọ́jọ́ iwájú. Imma bitarkihi, látara pé iṣẹ́ tó ń ṣe yẹn ó ṣe lọ fáá, ó kàn dásìkò kan wá lóhun ò ṣe má. Ẹ̀dọ́ tí ń kírun tẹ́lẹ̀ tó lóhun ò kí má, wọ́n gba Ramadan, wọ́n kàdé Ramadan kan lóhun ò gbà má,
gbogbo ìrun tó ti kí sẹ́yìn gbogbo Ramadan tó ti gbà sẹ́yìn wọ́n ti kú dànù kúlọ̀ ẹ̀dẹ́dà mọ́ yẹ kí rẹ̀ ṣẹlẹ̀ sí wa wà ìmọ̀ bí ma'asi tufarriquhu wa tuhbitu àbí aláwọ̀ntọ̀hún ó wá ń padà lọ ń wù ẹ̀ṣẹ̀ ó ṣiṣẹ́ olóore bó ṣe ń ṣiṣẹ́ olóore náà tó wá ń wù àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wá lágbára débi pé wọ́n kó bá àwọn ṣe olóore tó ń ṣe wọ́n dẹ̀ ń bà á jẹ́ inú ẹ̀ṣẹ̀ tó ga jù tí ẹ lè ṣe tó lè bá ṣe jẹ́ ó náà ní shirk náà ní sẹ́bà mọ́lá ọba jalla subhanahu wa ta'ala ó fi gbogbo ayé rẹ̀ kírun ó fi gbogbo ọdún rẹ̀ gbà àwẹ̀ ṣùgbọ́n máa ń ṣe bọmọ́lá ọ̀hún awonú iṣẹ́ rẹ̀ awonú ẹrú rẹ̀ àbá ẹ̀bọ níbẹ̀ ẹ̀ta bá ti bẹ́bọ nínú ẹrú rẹ̀ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ o kò lè dẹ́dà kó mọ́ bá ṣe wà jẹ́ wọn fayadhabu da'ihan gbogbo iṣẹ́ tó ń tàn ti ṣe táwọn iṣẹ́ burúkú tó bá ṣe lẹ́yìn rẹ̀ bá fi lọ kọlù iṣẹ́ yóò padà sọnù yóò padà dín tí ò ní wúlò lọ́kùsànù wa wọn wọ́n yakunu halu sahibihi alhali lati qala Allahu ta'ala an ashabiha ọ̀rọ̀ ń tàn yóò wá dàbí ọ̀rọ̀ ẹnìkan tó lọ dẹ́dà jalla subhanahu tó sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú al-Qur'an ilé Suratul Baqara olúwa ní ayawadu ahadukum an takuna lahu jannatu min nakhili wọ́n ní sọ wù ẹnìkan nù yín ṣé yóò wù ẹnìkan nù yín kó ní ọgbà àlùjánnà kan min nakhili ọgbà àlùjánnà tó kún fún nakhil àwọn gidẹ̀bínú eléso wa anab àtàwọn èso inab tajri min tahtiha al-anhar fiha min kulli thamarat tẹ́kọ̀ oríṣiríṣi àwọn èso ló ń bẹnu ọgbà náà ẹ̀rí ọgbà tó dá tó ní oríṣiríṣi èso wà sọ́bà holikeba ó ń tàn wá di àgbàlagbà ó dògbó ògbóbá aláyé wọ́n láhùdúrí yàtùndù àfá ó sì láwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ yọmọ kéékèèké ni wọ́n fa sọ́bà ìsọ́r atẹ́gùn oníná ó kàn dé lórúkọ kan ni fíhìnà atẹ́gùn tó ní iná nínú ó kàn dé níjọ́ kan ni fàtàràkọ̀t ó bá jó gbogbo ọgbà oko rẹ̀ pátápátá ó sì ti dàgbà àwọn ọmọ rẹ̀ tán lè sáré káàkiri pé ẹ jẹ́ ká kún bàbá wa lọ́wọ́ ọmọ kéékèèké ni wọ́n ẹni tá à ń tọ́jú làwọn náà Olúwa ní kadhalika yubayyinu Allahu lakum al-ayat Olúwa ní báyìí la ṣe ń ṣàlàyé àwọn ááyà fún yín la'allakum tatafakkarun kẹ́ bá lè ṣe làákàyè kẹ́ bá lè ronú tó bá ń ṣiṣẹ́ tíṣẹ́ pọ̀ lẹ̀ ṣe olóore pọ̀ lẹ̀ mọ̀ páwọn ṣe olóore tó ṣejọ́ yẹn tó bá sọ́ra tó bá lọ gbé àwọn ìgbésẹ̀ kan àwọn ìgbésẹ̀ burúkú lẹ́yìn àwọn ṣe olóore tó rò pé ó ti ṣe yẹn olóore dára máa kù wọ́n dànù olóore dára kó ṣàánú wa qala Umar bin Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní Umar bin Khattab olóore dára kó wá yọ́nú sí ó sọ̀rọ̀ nípa ááyà yìí ó bèèrè láwọn sàábé ń jọ́ka pé fi man tarona hadhihi al-ayati nazalat ṣe mọ ẹni tí áyàtà kàí inú Suratul Baqara ṣe mọ tìtorí ẹni tó fi sọ̀kalẹ̀ bí qala Allahu a'lam wọ́n sàábé ní Ọlọ́run ló mọ̀ faghadiba Umar wọ́n ní inú bí Umar wa qala qulu na'lamu aw la na'lamu ó ní kanu méjì ní kẹ́ sọ àmọ́ oníkẹ́wé wọ́n faqala Ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní Ibn Abbas wá sọ yí pé fi nafsi minha shay ya amiral mu'minin pé nǹkankan ń bẹ lọ́kàn mi nǹkankan rúkúlẹ́kúlẹ́ lọ́kàn mi nípa ááyà yẹn ìwọ olórí àwọn mùmìnì qala ya ibna akhi qul Umar ní ìwọ ọmọ ìyá mi ìwọ ọmọ ìyá mi sọ kí ni nǹkan ọ̀hún wala tahqiranna nafsak mọ́ kiri ẹ̀mí rẹ̀ mọ́ wòrán rẹ̀ lọ́mọ kékeré sọ tó bẹ lọ́kàn rẹ̀ qala Ibn Abbas ní duribati mathalan li amali pé wọ́n mú àyà yẹn wá ní kó mọ jẹ́ àkàrí fún iṣẹ́ qala Umar ní ayyu amal iṣẹ́ wo qala Ibn Abbas sọ yìí pé li amali iṣẹ́ tí mo mọ̀ nìyẹn wọ́n mú wá lákàrí fún iṣẹ́ ni qala Umar wá sàlàyé radiyallahu ta'ala anhu ó ní rajulin ghani bẹ́ẹ̀ ni àkàwé ni fún arákùnrin kan tó jẹ́ olówó ya'malu bi ta'atillah ó dẹ̀ ń fi owó rẹ̀ fi ń ṣètò Ọlọ́run ó kọ́ mọ́sálásí ó kọ́lé ọmọ òrukàn ó ń tọ́jú àwọn opó ó
ń tọ́jú àwọn èèyàn ń tọ́jú aládùúgbò fàbáàsá Allahu ilé ṣaitan ṣùgbọ́n ṣaitan wa bá ọlọ́run bá rán ṣaitan sí ọlọ́run fi ṣaitan ó fi dánwò kọ́lọ̀ mọ́ fi ṣaitan dánwò tó fi jẹ́ pé tó bá kú lórí dáadáa ó mọ̀lẹ́ tó kú dáadáa o gbogbo tó sì ń sẹ́mi tí ó tí kú kọ́mọ́ tí ìfọkànbalẹ̀ o alhayula yu'manu alayhi minal fitna wọ́n lẹ́ni tó ń sẹ̀mí ẹmọ́ tí ìfọkànbalẹ̀ pé nǹkan kí nǹkan ò lè ṣe nídìí ẹ̀sìn ọlọ́run má jẹ́ kí nǹkan kọlu adé ẹ̀sìn wa o ọlọ́run ṣe dáadáa ọlọ́run wá fi ṣètọ́nù dáwò ọlọ́run fi ṣètọ́nù dáwò fa'amila bil ma'asi wá bẹ̀rẹ̀ sí wúwo ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi hatta aghraqa jami'a a'malihi bí kó àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ oríṣiríṣi tó wù yẹn ó padà wá tẹ àwọn iṣẹ́ oríire tó ti ṣe sẹ́yìn padà wá tẹ̀rí ó tẹ̀rí pátápátá ó tẹ̀rí ẹgbẹ́ ààrí iṣẹ́ olóore yẹn mọ́ ìwọ ẹ̀ṣẹ̀ àmọ́ ọbaṣẹ́ jẹ́ àwọn ọwọ́ ẹ̀ṣẹ̀ àmọ́ ọbaṣẹ́ jẹ́ kúrò dẹ́dà kó mọ̀ sí wa lẹ́lẹ́ṣẹ̀ tó a mọ̀ gbìyànjú a mọ̀ ṣiṣẹ́ olóore a sì mọ̀ yàgò fẹ́ṣẹ̀ a yàgò fún yàpá sọ́lọ̀ àti ìtàpá sí sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam lórí ẹ̀ náà ni pé gbogbo tá a bá ṣe a mọ̀ ṣe nítorí ọlọ́run àánú tá a mọ̀ kárì tá a mọ̀ nírì sí ma wa tí ma wa ò bá ti ní nǹkan yẹn nínú ọmọ yẹn ò lè wúlò abúlé dẹ́dà wa ó yẹ kí ma wa ó wúlò fún wa ó mọ̀ sí wa ní kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó kàn ru ẹrù tíra tí ò mọ tó bẹ́ẹ̀ kọlọmọ ṣe wá bẹ́ẹ̀ bí àwọn Yehudi eléyìí náà ni àlàyé tó ń bẹ lórí ishfaqun ala al-ilm ìmọ̀ káànú ìmọ̀ tó bá di ìjókòó tó bọ̀ inṣáàlọ́hù ta'ala a sọ̀rọ̀ lórí àánú kẹta ishfaqun ala al-khaliqati bi ma'rifati ma'adhiriha ìmọ̀ káànú àwọn ẹ̀dá lọ́nà wo bó láti káànú wọn ilé ní táàmù sàlàyé ní ìjókòó tó ń bọ̀ sallallahu ala nabiyina Muhammadin وآله وصحبته أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.